Dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé kò tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ tí ẹ kà wá mọ́ àwọn alààyè ọkàn lénìí. A rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù kẹwàá. Ògo ní forúkọ mímọ́ yín, a fi ògo forúkọ mímọ́ yín o. Ọlọ́run ọ̀rọ̀ tí a ò gbọ́ léni ẹ má jẹ́ kó lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Ọlọ́run ìyanu ẹ má jẹ́ ká lọ sí ọ̀run àpáàdì. Gbogbo ìdíyelé tí àwa yóò san láti lè bá yín jọba, Olúwa fún wa ní àǹfààní láti san ìdíyelé náà kí gbogbo ògo ìyìn àti ọlá kó jẹ́ ti yín torí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ ní ọjọ́ àìkú ọjọ́ karùndínlógún oṣù kẹwàá. Àkòrí tí a ó gbéyàwó sọ pé ilé tó ní ìyà àìnípẹ̀kun. Ilé tí ó ní ìyà àìnípẹ̀kun. A mú àkọ́sórí wa nínú ìwé Mátì orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìléníogójì. Yóò sì sọ wọ́n sínú iná ìléru. Níbẹ̀ ni ẹkún ìpayín keke yóò wà. Ìwé Mátì orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìléníogójì. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Mátì kan náà orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹrìnléníogún títí dé ẹsẹ̀ ọgbọ̀n àti ẹsẹ̀ ìkẹrìndínlógójì títí dé ẹsẹ̀ ìkẹtàléníogójì tí ó kà báyìí pé òwe mìíràn ni ó pa fún wọn wípé ìjọba ọ̀run dàbí ọkùnrin kan tí ó fún irúgbìn rere sí oko rẹ̀. Ṣùgbọ́n nígbà tí ènìyàn sun ọ̀tá wá ó sì fún èpò sínú àlìkámà ó sì bá tirẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí èyí rẹ̀ sọ jáde tí ó sì so èso nígbà náà ni èpò búburú fi ara hàn pẹ̀lú. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹ̀yìn baálé náà tọ̀ wá. Wọ́n wí fún pé Olúwa, irúgbìn rere kí ìwọ fọ́n sínú oko rẹ̀, níbo ni a ti ṣe rí èpò búburú? Ó sì wí fún wọn pé ọ̀tá ni ó ṣe èyí. Àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ sì bí pé ìwọ a fẹ́ kí a lọ fà á tu kúrò. Ó wí pé bẹ́ẹ̀ kọ́ o, nígbà tí ẹ̀yin bá ń tu èpò kúrò, kí ẹ̀yin kí ó má bàa tu àlìkámà pẹ̀lú rẹ̀. Ẹ jẹ́ kí àwọn méjèèjì kí ó dàgbà pọ̀ títí di ìgbà ìkórè. Ní àkókò ìkórè, èmi ó sì wí fún àwọn olùkórè pé ẹ tètè kó èpò jọ kí ẹ dì wọ́n ní ìtí láti fi iná sun wọ́n, ṣùgbọ́n ẹ kó àlìkámà sínú abà mi. Nígbà tí a ó lọ sí orí ìkẹtàdínlógójì, ó dáhùn ó sì wí fún wọn pé ọmọ ènìyàn ni èyí tí ó fún irúgbìn rere o. Oko ni ayé, irúgbìn rere ni àwọn ọmọ ìjọba, èpò sì ni àwọn ọmọ ènìyàn búburú ni. Ọ̀tá tí ó fún wọn ní èṣù. Ìgbẹ̀yìn ayé ni ìkórè, àwọn áńgẹ́lì sì ni olùkórè. Nígbà náà, gẹ́gẹ́ bí a ti kó èpò jọ tí a sì fi iná sun wọ́n, bẹ́ẹ̀ ni yóò rí ní ìgbà ìkẹyìn ayé o. Àwọn ọmọ ènìyàn yóò rán àwọn áńgẹ́lì rẹ̀, wọn ó sì kó gbogbo ohun tí ó mú ní kọsẹ̀ ní ìjọba rẹ̀ kúrò, àti àwọn tí ó ń dẹ́ṣẹ̀ yóò sì sọ wọ́n sínú iná ìléru. Níbẹ̀ ni ẹkún ìpayín keke yóò gbé wà. Nígbà náà ni àwọn olódodo yóò máa ràn bí òòrùn ní ìjọba bàbá wọn. Ẹni tí ó bá ní etí kí ó gbọ́, kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Àwọn tí kò parí sí ìlú Ọlọ́run yóò parí sí ibòmíràn tí mo lè júwe gẹ́gẹ́ bí ìlú. Mo kàn lè júwe rẹ̀ gẹ́gẹ́ bí ibi tí ó ní ìyà àìnípẹ̀kun nítorí ó jẹ́ ilé àwọn ìgbé oró tí kò ṣeé fẹnu sọ. Gbogbo àwọn olùgbé ibẹ̀ oró yóò máa wà nínú ìjìyà lóòrèkóòrè títí ayé o. Ibẹ̀ ni à ń pè ní ọ̀run àpáàdì o. Ìwé Máàkù orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹtàdínníàádọ́ta. Ohun àkọ́kọ́ tí o ní láti mọ̀ nípa ọ̀run àpáàdì ni pé ibi ìṣẹ́ oró ni o. Lúùkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàléníogún ṣe àpèjúwe ìrírí ọkùnrin kan nínú ọ̀run àpáàdì báyìí. Ní ipò òkú ni ó gbé ojú rẹ̀ sókè, òun sì bẹ nínú ìṣẹ́ oró. Ó sì rí Ábúráhámù ní òkè réré àti Lásárù ní ọ̀kan àyà rẹ̀. Gbogbo olùgbé ọ̀run àpáàdì ni à ń fi ìyà jẹ láì dúró. Nínú Máàkù orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkejìdínníàádọ́ta, Jésù ń sọ àwọn nǹkan tí ó fi ìyà jẹ wọ́n fún wa. Níbi tí kòkòrò wọn kì í kú, tí iná kì í sì í kú. Ibi kíkà yìí sọ pé kòkòrò náà kì í kú, ṣùgbọ́n kòkòrò wọn ní ọ̀nà mìíràn. Kòkòrò yìí máa ń jáde láti ara àwọn ènìyàn ibẹ̀. Àwọn kòkòrò yìí kò sì ṣe é pa o. Wọn yóò máa jẹ wọ́n.
àwọn ènìyàn náà wọn ò máa jẹ àwọn ènìyàn náà pẹ̀lúpẹ̀lú. Iná tí kò sì ṣeé pa kan náà wà níbẹ̀ o, tí yóò máa jó àwọn olùgbé ọ̀run àpáàdì láì dúró. Nínú ìwé Mátíù orí karùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànléníogójì, Jésù ń sọ pé iná náà àìnípẹ̀kun ni o. Ìwé Ìfihàn orí kẹrìnlá ẹsẹ̀ ìkọkànlá sọ pé èéfín oró wọn ló lọ sókè títí láé, wọn kò sì ní ìsinmi ní ọ̀sán tàbí ní òru. Ìrora náà yóò máa tẹ̀síwájú láì dúró títí ayérayé. Ìka omi kan yóò jẹ́ ìtura fún àwọn ènìyàn inú ọ̀run àpáàdì. Ìwé Lúùkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnléníogún. Ǹjẹ́ o lè wòye irú ìrora bẹ́ẹ̀? Kò sí àlá búburú tí a lè fi wé ìrírí ọ̀run àpáàdì nítòótọ́ o. Àwọn ibi kíkà pọ̀ nínú Bíbélì níbi tí Jésù ti ṣe àpèjúwe ọ̀run àpáàdì gẹ́gẹ́ bí ibi ẹkún, kígbe àti ìpayín keke yóò gbé pọ̀ sí o. Kódà kì í tilẹ̀ ṣe pé ìfìyàjẹni náà ni ó fa igbe wọn, kí wá ni yóò mú wọn máa pa yín keke. Ìpayín keke jẹ́ ohun tí ènìyàn máa ń ṣe nígbà tí wọ́n bá kábàámọ̀ ohun tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ tàbí tí wọn kò ṣe. Àwọn ènìyàn tó wà nínú ọ̀run àpáàdì yóò máa pa ẹ̀yìn wọn keke títí ayé o, kí kábàámọ̀ pé wọn kò gbé ayé mímọ́ nígbà tí wọ́n wà ní ayé. Ó sì wà láyé nísinsìnyí o, nítorí náà ó ní àǹfààní tí àwọn yẹn kò ní o. Yóò sì fi ohunkóhun sílẹ̀ fún láti tún ní. O ní àǹfààní láti ronúpìwàdà kí o sì bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé mímọ́ nísinsìnyí. Bí o bá jáfara títí ó fi pẹ́ jù fún ọ, ìwọ yóò rántí ọ̀rọ̀ yìí ní ọ̀run àpáàdì. Ìwọ yóò sì máa wò ó pé ìwọ ìbá ti gbọ́. Yan èyí tí ó dára lónìí o. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò, ronú nípa rẹ̀ dáradára. Ǹjẹ́ o fẹ́ láti lọ sí ọ̀run àpáàdì nítorí ẹ̀ṣẹ̀ tí ò ń dá síbẹ̀? Bí bẹ́ẹ̀ kọ́, dẹ́kun rẹ̀ lónìí. Ọlọ́run yóò fún wa ní oore ọ̀fẹ́ láti dẹ́kun àti máa dẹ́ṣẹ̀ kí a sì lè bá jọba ní ọ̀run rere. Ọ̀run àpáàdì kò ní jẹ́ ìpín wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ni ó ka ọ̀run ṣíṣí ti èní. Nígbà tí àwọn máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.